You're listening to mp3.manijatv.ng. Stay locked in. Amani idha qulitu ya Ọlọ́run o ya Mola ya Labani Ọlọ́run o mo pè ẹ́ Ọlọ́run wá dá mi lóhùn ya wahida malahu fi mulki fani ẹ bẹ̀rẹ̀ sí ní taniya. Àwọn èèyàn ti wá mo fà nábì pé wọ́n ti débì báyìí wọ́n fẹ́ tún kádàrá ara wọn sí. àṣìkà tẹ̀sí túrú ni ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa Ọlọ́run. àwùsá kàtẹ́lì kúrú ni. àwa ń bùkún ìwọ ń bùkún Ọlọ́run o. fàkẹ́fà ń sàkà yàmánlá ẹ̀ sàyánsá ni. Ọlọ́run ẹ wá kẹwàá ni ẹ wá gbé sòrò dà. ọba tí gbẹ́kún aládùúrà mo ti dé. Ọlọ́run o àṣẹ fẹ́ sọ̀kalẹ̀. Olúwa tí gbẹ́kún aládùúrà wá gbàdúrà mi. ìdè fẹ́ tú lónìí ogun fẹ́ ṣẹ́ Ọlọ́run ẹ wá wò wá sí Ọlọ́run. iná àtẹ̀yìnà dùn mí nínú. iná àtẹ̀yìnà kàṣẹ́ òsè sọ́lẹ̀ rọ̀ bíkọ́. ẹ kà bẹ́ẹ̀. Alamunashira má bá mi nù jẹ́. Alamunashira. Lìyí fi wà fọkàn mi balẹ̀. ọba tí gbẹ̀kún aládùúrà tàmí lára ya Allah ẹ pariwo lọ́gbẹ́ Allah Allah oyè ìwé kọ́ lọ́n dáadáa Allah 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 Ọlọ́run o. pẹ̀lú gbàgbọ́ ni mo fi ń bẹ̀bẹ̀ o. ìgbàgbọ́ ló gbé mi débi bí ìyá Ọlọ́run. pẹ̀lú retí ni mo fi ń bẹ̀bẹ̀. ìrètí ìpógun ti ṣẹ́ lójú mi. rẹ̀mí lẹ́kùn ọba Olúwa o. Ya Rabbi ayé ìlànà. Olúwa mi ẹ pèsè fún mi. mi ni àbúrí náà rọ ṣàdáhùn. ẹ lànà ẹ má jẹ́ kó gun ó gbé wa lọ Ọlọ́run. wàjí alimọ̀ òun náà takalẹ̀ ó sì máa lànà má dáadáa. ẹ rọ àánú yín kalẹ̀ bí òjò. wàlá tẹ́kìlì náà. ẹ má fi mí lẹ̀ Ọlọ́run. ìlà àtẹ̀dìbìrì àfúnsì náà. ẹ má ṣe dá mi dúró Ọlọ́run. wàlí abudu yájà sọ àníṣìlá ìmọ̀ fásádà. ipá mi ò ká Ọlọ́run ọba mi. àtàlí alímọ̀ fàkọ́díwà ìjà àtúnyà mọ́lì. Ọlọ́run ọba mi mo mọ̀ pé ọ ni Ọlọ́run. ilé rọjẹ́ ìka kọlíbà ta ìlà wáyádà. mo tẹ́wọ́ mo tara báyìí Ọlọ́run. alẹ́ tàrú dáná. yá rọ̀bìkà ìbátan. ẹ má dá mi padà Ọlọ́run mo pè yín. bàbá rújú ní ká yorùwí kó ńlá máa ń wárada. ogun tó dìde ẹjẹ́ owó lẹ́ẹ̀kan náà bàlí rọjá yìí fàwábù ní àtàtà lámù. ṣebí ìwọ lọ́ba tó ní. fàájì àlì fàwábì ìdáwà máa sì ti rí ní abada. ẹ gbà mí Ọlọ́run. kò yẹ bí mọ́ Olúwa o. Olúwa 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 wá tú mi sílẹ̀. Ọlọ́run o. mo gbìyànjú Olúwa ẹlẹ́dàá o wá gbà mí kalẹ̀ o. Ọlọ́run o. ó sáà ti máa wí pé mi ò lẹ́nìkan tó lè tú mi sílẹ̀ o. ó sì ti máa wí pé mi ò lẹ́nìkan tí ó gbà mí kalẹ̀ o. Owó aláǹtakùn. Owó aláǹtakùn sẹ́. Wọ́n ní kò lè digi bẹ́ẹ̀ kò lè díṣu. Ọmọ aráyé kì í fi ṣiṣẹ́ rẹ̀ láyé. Owó aláǹtakùn o. Owó aláǹtakùn. Wọ́n ní kò lè dẹja bẹ́ẹ̀ kò lè dẹrẹ́. Ọmọ aráyé wọn kì í lò fún nǹkan rẹ̀. Àmọ́ tá a bá fi dọ́gbọ́n ènìyàn
títí ayérayé ò lè bọ́. Ọlọ́run jọ̀wọ́ wá bá mi tẹ́ ṣòro mi. Ọlọ́run o. Ọlọ́run jọ̀wọ́ má bàa jẹ́ orí nira. Ohun tí mo fẹ́ bá mi ṣe nírọ̀rùn. Wọlá orúkọ rẹ̀ la ilaha illallah. Ó yẹ wí kárakára. Wọlá ọ̀rẹ́ rẹ̀ Muhammadu Rasulullah. Ya Rabbi bil Mustafa. Ọlọ́run. Ànábì. Ẹ̀wọ̀lá ànábì. Ànábì. Ànábì o. Ànábì. Ọ̀gá mi o. Ànábì. Aṣíwájú mi o. Ànábì. Àlàyé o. Ànábì Muhammad. Ọlọ́run wọlá ànábì tèmi. Baligi bako si dana. Gbogbo ogun tó dìde ni o bá mi wò. Baligi bako si dana o. Ẹ gbà mí lọ́wọ́ ogun ayé. Wagi firi dana Muhammadu ya wasi alikarami. Ẹ gbà mí, ẹ tú mi lé Ọlọ́run. Nísìn ohun tá a fi máa ń ṣe tàwásùlù yẹn náà la fẹ́ wí. Ẹ sọ pé asalamu alayka. Assalamu alaykum. Ẹ wo ohun yẹn kó lọ sókè dáadáa. Ayyuha nabiyyu wa rahmatullah wa barakatuhu. Somebody say sallallahu alayhi wa sallam. Ṣẹ́rí ohun yìí kò jù báyìí lọ o. Tí n bá bẹ̀rẹ̀ nísìn, gbogbo ibi tá a náà tẹ̀sí ànábì sí Mádínà yẹn máa dá ẹ̀mí yẹn débi báyìí. Gbogbo ẹni tó sunkún débi báyìí ò tún sunkún mọ́ láyé rẹ̀. Àmín ya Rabb. Ẹ jẹ́ wí gbólóhùn yẹn lẹ́ẹ̀kan sí bóyá ti rí wí ẹ sọ pé asalamu alayka. Ayyuha nabiyyu wa rahmatullah wa barakatuhu. Sírù ziyara yẹn tàbí ṣe míládì ni ẹ. Lọ́dọọdún tá a bá ti bẹ̀rẹ̀ sí ní kàrá yẹn. Báwọn àgbàlagbà bọ́ ṣe fún wa wọ́n ní tó bá fẹ́ kà á ó gbọ́dọ̀ wà ní bìkúlì ìdọ́rìl kọ́lbì, total concentration. Tó bá yẹ pé nu ilé iṣẹ́ nu ilé ni èmi mo máa ń ké níta. A máa ní kí èèyàn tan ìmọ́lẹ̀ kándù síwájú báyìí. Wọ́n máa ní kó máa wo kándù yẹn kó máa wá wí. Tí ò ní ṣẹ́jú kúrò lára ẹ̀ tó fi máa wí tán. Torí wọ́n fẹ́ tàlejò yẹn bá dé kó lè bá a lẹ́ni tó ti rẹ́dì. Ní tí mo fẹ́ béèrè fún ẹ lọ́dún yìí, kódà tí ò bá sínú kádàrá tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọlé ànábì tó ga ju gbogbo ohun tó fi ga jù lọ láyé. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀yàn bá yóò gbọ́ ànábì dáadáa títí ẹ̀ ló bá kọ́kọ́ dé. Sallallahu alayhi wa sallam. Tó o bá jọ́ lólùfẹ́ ànábì dáadáa yẹn wọ́n sallallahu alayhi wa sallam. Kódà tó bá yẹ pé tó ń béèrè yẹn Ọlọ́run ò kọ́, nítorí àwọn ò ní kọ́ kò ní fi sí ẹlẹ́mìí báyìí. Sallallahu alayhi wa sallam. Ogun máa ṣẹ́ lónìí. Ìdè máa tú lónìí. Àmín ya Rabb. Ọ̀tá tó rorò máa ṣubú lónìí. Allahumma àmín ya Rabb. Ìfàsẹ́yìn dópin lónìí. Allahumma àmín. No more delay. Allahumma àmín. Inshallah, as from today henceforth, I'ma go higher ni. Allahumma salli ala Muhammadin wa sallim. Gbogbo ẹ̀yin tẹ́ ń rí tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń fi ń ṣe. Àwọn kan ń bẹ kò ń ṣe pé kò lówó. Ó ń rí. Bọ̀ kò lè àkáǹtì fún tó fi ń ṣe ni. Gbogbo irú àwọn irúfẹ́ tẹ́ wà nígbà yìí lẹ́ni. Ẹ máa padà sí ní lákòjọ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Àmín ya Allah. Ẹ jẹ́ gbọ́ gbólóhùn yẹn bóyá àwọn ọkùnrin ti rí wí. Ẹni asalamu alayka láwọn ọkùnrin. Sórí pé àjọ fẹ́ fẹsẹ̀ wọn ṣe lọ́dún yìí ni. Sórí bóhùn àwọn ọkùnrin ṣe lọ sókè tó ẹjẹ́ àwílẹ̀ kan sí. Ayyuha nabiyyu wa rahmatullah wa barakatuhu. Ṣé ẹ gbọ́ tàwọn ọkùnrin báwọn? Ọkùnrin tí ò bá ti fẹ́ máa wọ́wọ́ ìyàwó rẹ̀ tó fẹ́ tẹ́ lọ́kùnrin torí pé gbogbo tí ẹ máa jẹ́ ọkùnrin láyé àfikún lówó lọ́wọ́.
ó bá fẹ́ bílíọ̀nìyà ó máa gbowó lọ́wọ́ ẹni o. Wallahi yóò gbà o. ẹ̀yin obìnrin ó yẹ jẹ́ gbóhùn tí yín náà ẹ pé asalaamu aleyka. ó dàbò balance wọn yà jù wá lọ ní àyín lọ́dún yìí bẹ́ẹ̀ mẹ́ta sí wá mi láàdì wá láyé wọn sábà fẹ́ jù wá lọ náà torí àjọ ó yẹ tún ilé ẹ̀ka sí kí n gbọ́. ayuha nabiyyu wa rahmatullah wa barakatuhu. ó yẹ yòówù ànábì kó lọ sókè dáadáa. Sallallahu alayhi wa sallam. ó di bẹ́ẹ̀ ni Sallallahu alayhi wa sallam. ó di méjì. Sallallahu alayhi wa sallam. dáhùn nísìn wàá wá fáyín position tó máa rọ̀ ẹ́ lọ́rùn torí tó bá fẹ́rẹ̀ sí ní wí ó ní máa mì wàá jòkó bó ṣe máa rọ̀ ẹ́ lọ́rùn. No movement kò sí ìlọ bíbọ̀ lákòókò yìí ẹ̀yin bá ń sà ẹ̀ palẹ̀kùn dé. gbogbo ẹni tí ń bá ń bọ̀ bó tilẹ̀ kó tóbi tó o máa dúró tá a fi máa ṣe tán ni. àlùbáríkà íńtánẹ́ẹ̀tì wà ń ta òun náà máa ṣe tiẹ̀ láti bẹ̀. torí tí movement yẹn máa ń ṣe ó máa ń distract ọkàn ẹni tó ti ń move ni. kò sí tán pè ní kálúwà tá a fi ní jòkó ṣe níbi tẹ́nìkan ò ní ti ṣe ẹ torí kí wọ́n bá máa béèrè pé sẹ́yìn lẹ́ni kíì kọ́kọ́rọ́ yín ti jábọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mídíà náà níbi tẹ́ ẹ dé yẹn ẹ rọra dúró ẹ gẹpẹ sójú kan bẹ̀. èmi náà máa wá position tó máa rọ̀ mí lọ́rùn. In the next 5 minutes now we get busy. We will all be into the hadrat al-Muhammadiyya ala. gbogbo ẹ̀yin tẹ́ ń sábọ́ kiri yẹn ẹ lọ dúró lójú kan o. sórí bó ṣe gbé dáhùn yẹn náà dúró mẹ̀yẹ náà ká fi ṣe tán tábà ti ṣe tán wọn kó lọ padà. ọ̀ṣun àmọ́ àwọn tó jẹ́ mídíà ntí wọn táwọn nídìí láti yí kámẹ́rà ntí wọn àwọn ẹnu ṣé làwọn yẹn wà ntí wọn iṣẹ́ wọn dẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú tá à ń ṣe yìí. Masha Allah. àwọn nìkan náà láǹfààní àti yí sọ̀tún yí sósì gbogbo àwa tó kù bùtú wọn ń sọ ẹ torí tiẹ̀ náà ni o mo dẹ́ni tó wá sáàfù níbí báyìí ó wá sáàfù kóòkì ní 2014 níbi prógámù yìí báyìí tó yẹ sí pé múmẹ́ǹtì yìí náà ni mo ní kó dúró dẹ̀ dání yàtọ̀ mi ò dá àmọ́ mi ò kú mọ̀ kó wà ń bí. ìgbà tá a nu ọlọ́run padà dé ó wá mi wá padà ó lé ẹni dúró níjọ́ yẹn kí n béèrè ó ní mo béèrè ó ló sọ òun di báyìí ó ní ìjọ tó wá bá mi ò lè sọ pé ní tó wá sáàfù kóòkì níbi tá a ṣe Mealad ni. bó tilẹ̀ wù kí ìnira ń bá wọn náà tó lé ẹwọ bíbá yìí tó o bá ti ń jáde kúrò nínú hall yìí wàá lọ máa pàdé àánú lóríṣiríṣi. Àmín ya Allah. ẹ̀yin dẹ̀dẹ̀ tí ń rà àánú ilẹ̀kùn àánú yẹn ò ní tì mọ́. Àmín ya Allah. ẹ̀yin bá ń sẹ́ fa àwọn akẹ́síta ẹni kẹjọ ẹni tó bá ń dúró kẹ́dà dúró káàkiri fi ṣetán abájí ṣetán wọn wọlé padà. Are we all set? ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ tó lọ Ọlọ́run set. Are we all set? Are we good to go? Masha Allah. Baba, over thousands of people now wà lórí internet báyìí tán wò wáyò. Táwọn náà máa dúró níwájú tẹlifíṣàn wọn. Abẹ́ni tí ó lo kọ̀mpútà, abẹ́ni tí ó lo fóònù. Tó yẹ kí n ta fẹ́ jogún ìbáṣe máa wí nìyẹn. Tàbá wa dà bẹ́ẹ̀. Haṣáwù anyuri ma rọ́jí makari ma. Masha Allah. Ọ̀nà tí mo wà yìí, ọ̀nà tó easy jù ni. Mi ò lè máa bá wọn aláṣírí proud pé proof pé mo ní nankali ọ̀tọ̀ níṣẹ́ nankali ọ̀tọ̀ níṣẹ́ àsàlátù Sallallahu alayhi wa sallam. alágbára làwọn aláṣírí alẹ́ sàlátù ẹ má dá mi dúró ni ẹ yòó ń bọ́ ànábì kí ni mi ò dùn. Sallallahu alayhi wa sallam. kò ń ṣe pé alásàlátù ò ní pàdé alágbára àmọ́ alágbára ò ní fagbára ẹ̀ mú ni kò ní kọlù torí pé nínú tọ́lọ̀ máa ṣe fẹ́ alásàlátù náà ni pé òun náà kọ́kọ́ mọ̀ wà ara rẹ̀. Oh, yòó ń bọ́ ànábì kí ni mi ò dùn. Sallallahu alayhi wa sallam. Alásàlátù. Sheikh al-Mukhtar. Bẹ́ẹ̀ ni Yóò mọ wọn ara ẹ̀. alásàlátù tamani wọ́n kìyàn máa nábì ẹ wá lóní gírímọ́ká yìí àná kò lè ṣẹlẹ̀ ìròyìn méjì kan wà gbogbo ẹni tẹ́ ẹ bá rí tẹ́ máa ń pè é pé ó fẹ́ràn ànábì tẹ́ bá ba lára rẹ̀ irọ́ ni. Sallallahu alayhi wa sallam. èèyàn ò lè jólólùfẹ́ ànábì kó má ní tẹríba èèyàn ò lè jólólùfẹ́ ànábì kó láhùn. Allah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Oh. Bàbá ń gẹ̀ máa wí. Sallallahu alayhi wa sallam.
yòówù ànábì kí ló mi ọdún dáadáa. Sallallahu alayhi wa sallam. Sallallahu. Lónìí honorable kan bẹ́ẹ̀ ń bí báyìí kìrìsìtẹ́nì ni torí ànábì ló fi débi. Masha Allah. Ó dẹ̀ ní lẹ́tọ̀ nílọ tó bá yẹ pé bí ìsìlámù ṣe rí ni òun ó gba ṣàhádà ká tó kó ni bẹ́ẹ̀ yòówù ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Àbí ẹ jẹ́ kẹ́rọ ọlọ́run náà dìde ẹ yòówù ànábì Sallallahu alayhi wa ẹ sallam. dìde ẹ dìde ẹ yòówù ànábì dáadáa Sallallahu alayhi wa ẹ sallam. dìde ẹ yòówù ànábì dáadáa Sallallahu alayhi wa sallam. ẹ dìde ẹ yòówù ànábì dáadáa Sallallahu alayhi wa sallam. ẹni kò dìde ẹni kò bọ̀ yìí Oya, ọ̀yà má bọ̀ níyà yìí Sallallahu alaihi wasallam. ó yòówù ànábì dáadáa. Sallallahu alayhi wa sallam. Honorable. sórí kẹfẹ́ ni Eh, barakallahu fìlà eh. ọlọ́run wàlá gbogbo orí tó dìde lórí bẹ́ẹ̀ dìde lágbára ọlọ́run tẹ fẹ́ gbà lẹ́nìí lágbára ọlọ́run ẹ nígbà bànújẹ́ pẹ̀lú ẹ Amin ya Allah. ẹ lọ jókòó padà ẹ ní jókòó bànújẹ́. Amin. sórí bó ti ń débẹ̀ báyìí Sallallahu alayhi wa sallam. Annabi Muhammadu. ó ti dójú ẹ báyìí o so o ti mú position tó rọ ẹ lọ́rùn yẹn tẹ̀síwá mi là ẹ dàníyàn Masha Allah. ẹ bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ mi ní ojú òkú lẹ̀ báyìí. Hayyakumullah. You're listening to mp3.manijatv.ng. Assalatu wassalamu alayka ya Rasulullah. Sallallahu Kí alayhi wa Ọlọ́run sallam. Ọlọ́run kò máa bá wa síwájú ayé ànábì wa Muhammad. Assalamu alayka ya mabu'itha Ọjọ́ tá bí ọ dìde tó ń jẹ́ ànábì Ọlọ́run kó kí ọ lọ́jọ́ náà. wa yawma summita Ọjọ́ tá sọ ọ́ ló kọ pé Muhammad ló máa jẹ́ òun ràánú. wa yawma hajarta min Makkata ila al-Madinati Ọjọ́ tí Mákà lé tó gbẹ́rù tó di Màdínà Ọlọ́run kó kí ọ lọ́jọ́ náà. wa yawma rumita bil hajar Ọjọ́ tá lé ọ lókùúta tó ń ṣẹ̀jẹ̀ Ọlọ́run kó kí ọ. wa qila ya Rasulallahi lanu alayhim Èrè ànábì ó yá bẹ́ẹ̀ pé fún wọn lẹ́ẹ̀kan náà. qala ma bu'ithtu la'ana Ànábì ni wọn àrán mi kí n wá sẹ́pẹ̀ fún wọn èpè kọ́ ma nẹ́ni ṣe. bu'ithtu la'ana Èpè kọ́ nẹ́ni wọ́n ṣẹ́ fún wọn ni wọ́n fa qulta ṣàdúrà fún wọn. Allahumma Ètí wọ́n wá wí ni pé Ọlọ́run o. idi qawmi Ọlọ́run ẹ bá mi fi ọ̀nà mọ̀ wọ́n. فإنهم لا يعلمون Torí wípé wọn kò mọ tí wọ́n ń ṣe ni Ọlọ́run. وبالحق نبيا Àṣẹ ẹ̀rí Ọlọ́run ni mo béèrè Ọlọ́run o. وما أرسلناك إلا رحمة للعالمين Àánú la fi ọ́ ṣe fún gbogbo ayé. السلام عليك يا طه Àkí Ọlọ́run kó bá rí ànábì يا tọ́. ياسين Àánú Ọlọ́run kó bá rí يا Yásìn. إيمي Ẹ̀lú ọ̀lẹ́. يا طاهر Aṣíwájú ayé. يا مطهر Ànábì ẹni àánú. يا أمين Ànábì ẹni ìkẹ́. يا رؤوف Olóríire. يا رحيم Àkàndá ènìyàn. يا طه Ọlọ́ládé. يا ياسين Àríkíàdé. يا حبيب Ànábì ẹni ọlá. يا محبوب Akóredé. يا أمين Ànábì ẹni ìfẹ́. يا محمود Ànábì olóríire. يا حامد Ànábì akọ́lá. يا محمود Àgbọ́nakalẹ́ o. يا ألف لام ميم Ọ̀nàsúnkànmí يا ànábì. ألف لام را Ànábì ẹni يا كي Ànábì o. يا Ànábì o. النبي Ànábì o. النبي Ànábì o. النبي محمد Ànábì o. ẹ sọ pé asalaamu aleyka ohun yẹn máa lọ sókè bó bá ṣe ní strength máa lọ fi máa wí ó yẹ wí dáadáa. ayuha nabiyyu wa rahmatullah wa barakatuhu. now tó bá yẹ pé kí wọ́n díjú ló ṣe lè tètè ní connection díjú rẹ̀ káfí parí ẹ̀ kò lè take you more than 5 minutes but whatever you say during that time inshallah you feel the impact. Are we all set? Masha Allah. ṣáà ti jòkó sí position tó dáa àti dúró dáadáa. ó yẹ ní asalaamu alayka ayuha nabiyyu wa rahmatullah wa barakatuhu. tẹ́ ẹ bá ti wí bẹ́ẹ̀ àlékà ló wí o ànábì máa débi báyìí ni o peace be upon you ló wí o
ó sọ pé appoint him. Ànábì máa dé ó máa dárúkọ wọn náà àtọrúkọ mọ̀mọ́ ẹ̀ ó máa ní tó ní kó bá mi kó bá ẹ. Ẹni bá fẹ́ gbàlejò yẹ kó gbé sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. Ó yá bismillahir rahmanir rahim. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuh. 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 Sallallahu alayhi wa sallam. 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 As-salatu was-salamu alayka ya Rasulallah. Ìkí Ọlọ́run kó bá rẹ̀ Ànábì aṣíwájú ayé. As-salatu was-salamu alayka ya Ìkí Ọlọ́run Habiballah. kó máa bá rẹ̀ olólùfẹ́ Ànábì o. As-salatu was-salamu alayka ya Safiyallah. Àánú Ọlọ́run kó máa bá rẹ̀ àyànfẹ́ Ọlọ́run. Hajatuna Àní ìdáhùn wá níbí lónìí. wa makisuduna. Ètò ìgbé wa débi Ọlọ́run. Kajibul kitabi baynana wa baynaka ya Ẹ̀kẹ́kọ̀ọ́ tí Rasulallah. nìkan sílẹ̀kùn ká wọlé. Hajatuna Àní ìdáhùn wá ṣe ń bì wa lónìí. makisuduna. Ètò ìgbé wa débi bí. Kajibul kitabi baynana wa baynaka ya Abẹ́ Habiballah. fi Ànábì mojẹ lọ́dọ̀ Ọlọ́run. Hajatuna Àní ìdáhùn wá ṣe ń bì wa lónìí. makisuduna.
tó gbé wa débi lónìí. kashful gita'i baynana wa baynaka ya Rasulallah. ẹ̀ka kọ́tì ni ẹ̀jẹ̀ rí wọ ọlọ́run. ẹ pé assalamu alayka. Assalamu alayka. Ya khalifata Rasulillah. Ya khalifata Rasulillah. Wa sahibahu. Wa sahibahu. Wa wazirahu. Wa wazirahu. Wa rafiqahu. Wa rafiqahu. Fi safari. Fi safari. Wa thaniyahu. Wa thaniyahu. Fil gari. Fil gari. Ya sayyidana. Ya sayyidana. Wa maulana. Wa maulana. Aba Bakri Siddiqi. Aba Bakri Siddiqi. Wa rahmatullahi ta'ala. Wa rahmatullahi ta'ala. Ẹni tó bá ń retí àánú Ọlọ́run kéèké kó wí dáadáa. Wa rahmatullahi ta'ala. Wa barakatuhu. Wa barakatuhu. Ẹ tún gbé assalamu alayka. Assalamu alayka. Ya khalifata Rasulillah. Ya khalifata Rasulillah. Sallallahu alayhi wa sallama. Sallallahu alayhi wa sallama. Wa sahibahu. Wa sahibahu. Wa wazirahu. Wa wazirahu. Ya man Ya man azhara Allahu adhara Allahu bihi dina bihi dina wa a'azza bil islam wa azza bil islam wa man iza ra'ahu shaytanu iza ra'ahu shaytanu ewi dáadáa iza ra'ahu shaytanu salaka fajan gaira faji wa faji ya sayyidana ya sayyidana wa maulana umara هنا لخطابي هنا لخطابي ورحمة الله تعالى ورحمة الله تعالى bẹ́ẹ̀ retí àánú Ọlọ́run ẹ wí dáadáa. ورحمة الله تعالى وبركاته وبركاته. ẹ tún gbé assalamu alayka. السلام عليك يا خليفة رسول الله. يا خليفة رسول الله. وصاحبه وصاحبه ووزيره ووزيره. يا ذا النورين. يا ذا النورين. يا من تستحيي منه ملائكة الرحمن. ملائكة الرحمن. يا سيدنا ومولانا عثمان بن عفان ورحمة الله تعالى وبركاته السلام عليك. السلام عليك يا خليفة رسول الله. يا خليفة رسول الله. وصاحبه ووزيره وأخاه وابن عمه وزوج ابنتي البتولي يا أبا السبطين يا فعل الفهول يا ليس لكتائب يا بابا ẹgbọ́n yẹn sókè kẹ́wì dáadáa. يا بابا Madinatil ilmi.
زينة العلم يا سيدنا يا سيدنا ومولانا علي بن أبي طالب هنا بالطالب ورحمة الله تعالى ورحمة الله تعالى وبركاته السلام عليكم السلام عليكم يا كافة أصحاب رسول الله صلى الله عليه وسلم مهاجرين وأنصارا ورحمة الله تعالى ìkẹ́ Ọlọ́run ló ń jẹ́ ràmọ́tù ewì dáadáa. ورحمة الله تعالى وبركاته ẹni assalamu alaikum. السلام عليكم يا أهلا بدر الكرام بدر الكرام ملائكة وصحابة ورحمة الله تعالى وبركاته أتبع السلام عليكم. السلام عليكم يا أهلا بيت رسول الله صلى الله عليه وسلم الطاهرين المطهرين ورحمة الله تعالى وبركاته السلام عليك السلام عليك يا شيخنا وأستاذنا ووسيلتنا إلى ربنا الكتب المكتومة والخاتم لمحمد سيدنا ومولانا أحمد التجاني رضي الله عنه ورحمة الله تعالى وبركاته السلام عليك يا خليفة الشيخ الصديق الأكبر مولانا علي بن أرازم ورحمة الله تعالى وبركاته أتوقع السلام عليكم يا كافة أصحاب الشيخ حيثما كنتم من قاف إلى قاف ورحمة الله تعالى وبركاته جزا الله عنا سيدنا وحبيبنا محمدا gbogbo ànábì kẹ́wì dáadáa.
olólùfẹ́ ànábì kó pariwo déédéé. Muhammada. ẹ ń fẹ́ ra àánú nínú ọdún tuntun kó wí déédéé. Muhammada. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. àfùdọ́là. Afudala. máa hùwà á lò. Ma huwa alo. ẹni jazallahu anna. Jazallahu anna. shaykhana. Shaykhana. wa wasilatana. Wa wasilatana. ila rabbina. Ila rabbina. alikutuba limakituma. Alikutuba limakituma. walikhatima limuhammadi. Walqatima li Muhammadi. sayyidana. Sayyidana. wa maulana. Wa maulana. Ahmad Tijani. Ahmad Tijani. radiyallahu anhu. Radiyallahu anhu. jazallahu anna. Jazallahu anna. Khalifata Sheikh Khalifata Sheikh As-Siddiq al-Akbar As-Siddiq al-Akbar Aliya Aliya Buna Harazimi Buna Harazimi. Jazallahu anna. Jazallahu anna. A ti fẹ́ parí ìtọ́dún yìí ẹ wí dáadáa. Jazallahu anna. Tó bá dọdún tó ń bọ̀ kó mọ́ pé wá wí dáadáa. Jazallahu anna. Jami'a sadatina. Jami'a sadatina. Al-mujirina lana. Al-mujirina lana. Wal-mufidina lana. Wal-mufidina lana. Wal-murshidina lana. Wal-murshidina lana. Wal-murabbina lana. Wal-murabbina lana. Wal-murakkina lana. Wal-murakkina lana. Ani izni. Ani izni. Sayyidina Muhammad. Sayyidina Muhammad. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ẹ sọ pé yá ayyuhan nabiyyu. Ya ayyuhan nabiyyu. Hasibuka Allah. Hasbuka Allah. Wa man ittaba'aka minal mu'minin. Aniya. Sallallahu alaihi wasallam. Allahumma salli ala Muhammad wa sallim. Ẹ dàníyà. Allahumma salli ala Muhammad wa sallim. Mọ́lìdì 2024 ó ti sóríire. Allahumma salli ala Muhammad wa Ìyàtọ̀ rere ti sọ̀kalẹ̀. kama sallaita wa 2025 ẹ máa rà ànúgbà. Ohun rere yóò máa ṣẹlẹ̀. Ìbànújẹ́ ò ní yà bìrì wọnú ilé oníkálukú. Ẹtúwẹ́lẹ́ kejì ẹ sọ pé yá ayyuhan nabiyyu. Fàkókò. Hasbuka Allah. Hasbuka Allah. Sọ́ọ́rí ibi tó jòkó sí yẹn tó bá ti wí tiẹ̀ ní o. Sọ pé hasbuka Allah. Hasbuka Allah. Wa man ittaba'aka minal mu'minin. Wa man ittaba'aka minal mu'minin. Ẹ dàníyà sọ̀dọ̀ fẹ́. Gbogbo lẹ̀kùn tó tì Ọlọ́run bá wa sí. Allahumma salli ala Muhammad wa ala sallallahu alayka ya Rasulallah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayka ya Rasulallah. Sallallahu alayhi wa sallam. Ẹtúwẹ́lẹ́ kẹta pé yá ayyuhan nabiyyu. Ya ayyuhan nabiyyu. Hasbuka Allah. Hasbuka Allah. Wa man ittaba'aka minal mu'minin. Wa man ittaba'aka minal mu'minin. Mo rò pé ti rí wí. Ya ayyuhan nabiyyu. Hasbuka Allah.
wa man ittaba'aka minal mu'minin. Àmọ́ wá wí lẹ́ẹ̀méje àparí tọdún yìí nìyẹn. Tó bá ti lè fọwọ́ ẹ̀ bọ́jú ayé máa wá kí ẹ kú oríire nínú 2025 fún yìí. Tí wọ́n bá wà nínú àwọn tó fẹ́ gba àwọn àlejò olóríire kó pariwo ọlọ́gbẹ́ sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ wí sí yín lẹ́nu bóyá ti rí wí ẹni yá ayyuhan nabiyyu. Hasbukallah. Hasbukallah. Wa man ittaba'aka minal mu'minin. Wa man ittaba'aka minal mu'minin. Ó yẹ wá wí lẹ́ẹ̀méje yá ayyuhan nabiyyu. Ní sùúrù. Ìtẹ̀ wí ń bẹ̀ yẹn. Ó ní pé gbogbo àjọ tá a dá fún rẹ̀ ànábì yìí oúnjẹ tó lè jẹ tán ni. Májẹ̀mú ni Ọlọ́ni Hasbukallah rẹ̀ Muhammad má tó ẹ̀. Ọlọ́ni máa tẹ́ ẹ lọ́rùn. Allah said, oh Prophet Muhammad, I, the creator of the heaven and the earth, I will make sure I satisfied you. Allah. And every soul, and I will also satisfy every soul that believe and love you. Somebody say sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Interview wí nìyẹn. Tí wọ́n bá ti wá wà nínú olólùfẹ́ ànábì tó wí bẹ́ẹ̀ gbogbo tó wí yẹn máa padà sọ̀rọ̀ sí ẹ náà. Ẹ jẹ́ wí lẹ́ẹ̀kan sí pé yá ayyuhan nabiyyu. Hasbukallah. Hasbukallah. Wa man ittaba'aka minal mu'minin. Wa man ittaba'aka minal mu'minin. Ó yẹ wí kí n gbọ́ náà. Ẹ ṣeun. Ẹ kú oríire. Somebody say sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. This is the last phase of the prayer. After it, you will just make your intention. And I can say to you categorically that inshallah before the end of 2025, you shall have something to give thanks upon. Allahumma amin. Wàá ní tí wàá wá dúpẹ́ lé lórí. Ìwọ táyé ti rò pin pé alágbájá kò lè dáa fún mọ́, wàá bọ́ sí number 1 lọ́dún yìí. Amin ya Rabb. Nígbà tá a ṣe New Year yìí, I make a declaration that 2025 ọdún restoration ló máa jẹ́. Gbogbo àwọn nǹkan tí yìí ò tí ì ní àṣejọrí lórí ẹ̀ mo lọ́lọ́ máa ṣe. Nígbà tí mo padà wá wo prophecy bàbá Adébóyè náà, dédé tí mo sọ yẹn, òun náà ni bàbá yẹn náà sọ lọ́dún yìí. Gbogbo wa aláṣetì wàá ṣàṣeyọrí lọ́dún yìí. Gbogbo unfinished project, inshallah, shall be done this year. Gbogbo unapproved visa, unapproved applications, it shall all be granted this year. Allahumma amin. If you believe in this, say sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ó yẹ jẹ́ àwí méje tó kù. Ya ayyuhan nabiyyu, hasbukallah. Wa man ittaba'aka minal. Ó ti di méjì. Ya ayyuhan nabiyyu, hasbukallah. Wa man ittaba'aka. Ó di méjì o. Ya ayyuhan nabiyyu. Hasbukallah. Wa man ittaba'aka minal ẹ wí dáadáa. Ya ayyuhan nabiyyu. Hasbukallah. Wa man ittaba'aka. Ó ti kù mẹ́rin. Ya ayyuhan nabiyyu. Hasbukallah. wa man ittaba'aka Ó ti di márùn-ún. Ya ayyuhan nabiyyu. Hasbukallah. Wa man ittaba'aka. Ó ti di mẹ́fà o. Ya ayyuhan nabiyyu. Hasbukallah. Wa man ittaba'aka. Ẹyọ kẹtẹkù rẹ o. Ya Allah, 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 ayyuhan nabiyyu. Yo. Hasbukallah. Wa man ittaba'aka minal mu'minin.
صل وسلم وبارك على سيدنا مولانا محمد وعلى آله وصحبه على سيدنا محمد في العالمين. You're listening to mp3.manijatv.ng. Stay locked in. اللهم صل وسلم على سيدنا محمد. ọlọ́run wọlé ànábì gbogbo ogun ọṣẹ́. الفاتح لما أغلق والخاتم لما سبق. gbogbo ilẹ̀kùn tó ti yóò sílẹ̀ kẹ́nà. ولا لي كقدر كدار العظيم. gbogbo ibi tó lé máa rọ̀. صلاة تهيج بها أرواحنا. àwọn ilẹ̀kùn tó dì máa ṣí. في دائرة إحاطتك التي أحاط بها جميع أهل محبتك ومودتك. a ó sinmi lára àwọn ọmọ wa. الذين آمنتهم من الصليب. wọn à ní rúkú wọlé. والسلك. à ní rúkú jáde. والمسك. àìsàn ó lọ. واللعنة. ìgbésí ayé burúkú kò ní dọ́dọ̀ wa. والانزدراج. àánú adé. كما آمنت الذين لا خوف عليهم ولا هم يحزنون. à ní bára yìí fọwọ́ يا tì. الله. àánú adé. يا حفيظ. ìrọ̀rùn adé. يا ميت. ìbùkún adé. ألا إن أولياء الله májàpọ̀ olúwa ni. لا خوف عليهم ولا هم يحزنون. الفاتحة. بسم الله. Oh yeah, we dada. Alami ami. الرحمن الرحيم. Imami maliki yaumidi ami. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ami Ọlọ́run Sufi idina siratal mustaqim ami. Siratal ladhina An'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد الفاتح لما وغلق والقاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل وسلم على سيدنا محمد. gbogbo wa la débi Salata. Ọlọ́run ọba tuwa bíbù bí ẹ yẹlí ìbàdàtà. Wàlẹ̀ àsánà. Ó yẹ ẹja gbóhùn sókè wí wàtúnú àkè. Bíyá. Ọlọ́run kọ̀lí bí. Jẹ́mi Zuluma. Ó yẹ ìwí dáadáa wá tẹ̀rẹ̀. Amúníbíyá. Fìlì ayá. Ọlọ́run wa wà fìlì màmá tìyà. Rọ́bàlẹ̀ àlà. Subhana rabbika rabbil izzati amma. Ẹ̀rọ owó yín kò gbóná kò gbóná. Wàsálà. Ẹ̀rọ owó yẹn kò gbóná. Sẹ̀lìnà wà ní àmúdòlélà. Ẹ fi wọ́jú wá kí ẹni tó jòkó tiẹ̀ gbé congratulations. A kú oríire òní. Ṣáṣe mọ́lùdí àbáṣe. Bàbá kún fáyà kún àṣẹ mọ́lùdí àbáṣe. Bàbá ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire. O ṣeun Àlàmíní ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire ẹ kú oríire. Ẹlẹ́dàá mi. ẹja dùn mí táwa ẹja dùn mí táwa. Ẹlẹ́dàá mi. Ẹlẹ́dàá mi. Gbogbo lílọ bíbọ̀ mi lójoojúmọ́ àdúrà tòru o ọ̀sán tó òwúrọ̀ ẹlẹ́nu ọpẹ́ wí óyá Ẹlẹ́dàá mi. Óyá gbogbo lílọ bíbọ̀ mi lójoojúmọ́ àdúrà tòru ọ̀sán tó òwúrọ̀ ẹlẹ́nu ọpẹ́. Alátìlẹ́yìn. Gbogbo lílọ bíbọ̀ ìlọ sẹ́yìn lójoojúmọ́ àdúrà tòru o ọ̀sán tó òwúrọ̀ yẹlẹ́nu ọpẹ́ Ẹ̀wí dáadáa Ẹlẹ́dàá mi. Ó yá gbogbo lílọ bíbọ̀ mi lójoojúmọ́
àdúrà tòró ọ̀sán tó wúrọ̀ jẹ́ lẹ́nu ọpẹ́. ẹ tún sọ pé orí mi Orí mi, ẹlẹ́dàá mi. ẹlẹ́dàá mi. Gbọ́ mi. Kó. Ẹlẹ́dàá mi. Ẹlẹ́dàá mi. Aláàánú mi. Aláàánú mi. Aláránṣẹ́ mi. Aláránṣẹ́ mi. Gbogbo lílọ bíbọ̀ mi lójoojúmọ́ àdúrà tòrò ọ̀sán tó wúrọ̀. Ó dáṣẹ́ tẹ̀dọ̀ dùmọ̀rẹ́ ó dáṣẹ́ tẹ̀dọ̀ Ẹja sọ wí. ó dáṣẹ́ tẹ̀dọ̀ ó dáṣẹ́ tẹ̀dọ̀ wáyé gbogbo tí ó wí. àṣẹ ti dé báwọn ò dáṣẹ Èdùmàrè. Dábà ń kọ́ lówó ayé. Ọkà mi mọ́ wọn, ó dáṣẹ́ Ajánọ́dì. Èdùmàrè. Bàbá kọ́ lọ́lá láyé wọ́n ò kẹ́mi wọ́n wà. Ó dáṣẹ́ Àdàbọ̀. Bàbá kò nílé láyé. ọkà mi mọ́ wọn, ó dáṣẹ́ Èdùmàrè. Bàbá ń kọ̀jọ̀gbọ́n ayé o. Wọ́n ò kẹ́mi wọ́n wà. Ó dáṣẹ́ Èdùmàrè. Àmínà aláwọ̀ ẹ̀mí o. Aláwọ̀ bàbá. Ẹja jọ wí. Aláhùnmá. Àmì o. Aláhùnmá. Àmì gbogbo tí ó wé. Àṣẹ dìde. Bàbá aláwọ̀ bàbá. Bóyá ọlọ́run máa jẹ ìyàwó jẹ̀bi o. Àmín. Ẹ wí dáadáa. Àmín. Ẹ gbóhùn sókè o. Ẹ dẹ̀ sọ̀rọ̀ sókè o. Ajísáyí. Tàbí àmọ́ jẹ ìyàwó jẹ̀bi o. Nítorí pé ìyà kì í jà ládùúrà o. Ìyá kejì ládùúrà kọ́ lọ́hùn máa jẹ ìyàwó jẹ̀bi. Kì í jà ládùúrà o. Òṣìkì dá ládùúrà kọ́ lọ́hùn máa jẹ Sulaiman. òṣì ó jẹ̀bi. Aládùúrà kì í dára o. Dùúrà kì í dára ọlọ́run máa jẹ kàwé ẹjọ́ ọlọ́run máa jò fò ó ṣe mí o. àríṣekọ́lá. Àyàfíṣe àti ẹ máa jò fò ó ṣe mí o. Aláhùnmá. Ẹjí sọ torí pé òfò kì í ṣọ̀rẹ́ ànábì o. òbí sọ̀rọ̀ ànábì kọ́ lọ́hùn máa jòkó. ní tẹ̀lé tẹ̀lé o. ní tẹ̀lé Tẹ̀lé. ẹjọ́ ẹjẹ́ àwọn bọ́lọ̀ fún wa. Ní tẹ̀lé tẹ̀lé o. Ní tẹ̀lé tẹ̀lé wá sóre àwọn rẹ̀ fún mi. Ní tẹ̀lé ọba olúwa ní ní tẹ̀lé tẹ̀lé o. Ní tẹ̀lé tẹ̀lé oyè wí dáadáa. Ní tẹ̀lé tẹ̀lé o. Àdàfíìs. Ní tẹ̀lé tẹ̀lé wá sóre àwọn rẹ̀ fún mi. tẹ̀lé tẹ̀lé. Oyè tó wá sọ pé lódìdí ni mo fẹ́ o. Lódìdí ni mo fẹ́. Dọ́múdọ́mú. Mo fẹ́ Àìsàyí méjì méjì. ni mo fẹ́. Àdìsáyí. Ọ̀tún mẹ́wọ̀ ni mo fẹ́. Oya Roya package ni mo fẹ́. Àdìsáyí. Lómo pààkì ni mo fẹ́. Alẹ́ mi ò fọ́rẹ́ mi dààmú. lórí ni ọba olúwa ló. Lódìdí ni mo fẹ́ o. Lódìdí ni mo fẹ́. Àdìsáyí. Lódìdí ni mo fẹ́ o. Nílẹ̀ kìnnà.
ṣáìdì owó ló kà lọ́rọ̀ mi. Wàhálà tó wáṣẹ́ mi lọ́wọ́ yálà nù dìde. Aláwùlẹ̀tì aláàánú aláwùlẹ̀tì lálára ṣe ọba dáadáa bí mo bá lọ níwájú ọlọ́run jẹ́ òkàlánú. Orí mi jẹ́ kálára ṣe. Olúwa jẹ́ òkàlánú. Tí mo bá tún rí sósì. Ẹlẹ́dàá mi jẹ́ òkàlára ṣe. Tí mo bá rìn nílẹ̀. Olúwa jẹ́ òkàlánú. Lọ́jọ́ tí mo bá ń fò lókè. Mi jẹ́ kálára ṣe. Ó yá ẹ̀wì dáadáa. Ọmọba. Ó kí kú lúwa. Ó ti kú méjì o. Ọmọba. Ẹyọ kẹtàkùrẹ́. Aláwùlẹ̀ dẹ́bò. Láìláìlàlà òwúrọ̀. Aláwùlẹ̀ dẹ́bò. Láìláìlà. Ọlọ́run máa ṣe bò ó bọ̀ sára mi. Olúwa máa ṣe bò ó bọ̀ sára mi. Ọlọ́run yóò bò ó bọ̀ wá Olúwa mi kò yá lógún ọdún. Ẹ kú oríire bò ó bọ̀ wá Olúwa mi kò yá lọ́gbọ̀n oṣù. Ṣé wí dáadáa bó ti ṣe tó Olúwa mi wò lágbára bó ti ṣe dá Olúwa mi ò pé ìṣẹ́jú fèjì. Tí mo bá ti képe ó yá dá mi lọ́wọ́ ṣé mo wà fà ẹgbẹ́ aláwọ̀ máa.
kékeré kọ́. Bàbá nìyẹn sì bá wa sábà. Bàbá Tijani bá wa sábà. Bàbá nìyẹn sì bá wa sábà. Bàbá nìyẹn sì kékeré kọ́.
عليك سلام على محمد سلام عليك Ọlọ́run tó ní wá mọ̀ wá wá ó mọ̀ wá wá Ọlọ́run tó ní wá mọ̀ wá wá ó mọ̀ wá wá ó mọ̀ pa ó lè ṣe déédé ó mọ̀ pa ó lè jókòó jẹ́ ó mọ̀ pa ó lè mọ̀ wọ́n ara ló bá já wá sàṣàlátù kálẹ̀ ohun tí ó sì pẹ́ wá sálámù aláàmù ọmọ sálámù aláìka òkúrú kò ká kò sanra aṣáájú ẹ̀dá òtí rí ìròyìn ẹ̀dá mú ọmọ ó pọ̀ jù tẹ́nìkan lè sọ̀rọ̀ sálámù aláàmù ọmọ sálámù aláìka ẹgbẹ́ oníṣẹ́ ńlá gbọ̀wọ́ mi. Ànábì gbọ̀wọ́ mi. Ó yá ẹ̀dáwọ́. Bàbá fẹ́ẹ́sì máa gbọ̀wọ́ mi. Ànábì gbọ̀wọ́ mi. Ṣé ẹni ó máa gbọ̀wọ́ rẹ̀ ni ó là níwájú Olúwa? Àbí a máa gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ oníṣẹ́ ńlá. Àbí a máa bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Haji Usama. Baba Usama. Ẹgbẹ́ àbí a máa gbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Lísàbí. Àbí a máa bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ oníṣẹ́ ńlá. Ó yá ẹ̀gbọ́n mi náà ta ni ó sì pẹ́ bàbá dé kíyàwó wa. Muhammadu òun náà ni ó sì pẹ́ wá. Ẹ̀gbọ́n mi náà dà ní ó bẹ̀bẹ̀ tàbádé kíyàwó mọ̀ ó. Àti Muhammadu Òun náà ni ó sì pẹ́. Wọ́n ní Musa Isa ẹ wá sí pẹ́ tàbádé kíyàwó mọ̀. ní Muhammadu. Òun náà ni ó sì pẹ́. Ìbúra ìwọ̀n ẹ wá sí pẹ́ tàbádé kíyàwó mọ̀. Òun náà ni ó sì pẹ́. Ẹ sọ pé oníṣẹ́ ńlá gbọ̀wọ́ mi. Wá gbọ̀wọ́ mi. Olódélé kù sí gbọ̀wọ́ mi. Olórí onírú gbọ̀wọ́ mi. Wọ́n náà wọ́ ẹni ó máa gbọ̀wọ́ rẹ̀ ní ọ̀la níwájú Olúwa. Àbíyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Oníṣẹ́ ńlá abiyamọ. Ẹ̀yà àbíyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. Oníṣẹ́ ńlá abiyamọ bọ́jà gbọ̀rọ̀gbọ̀. Àlìhùdà tí mo wà, ẹ wo ibi tó gbé mi dé. Àlìhùdà tí mo wà o. Ẹ wo bí tó gbé mi dé.
jẹun jìyà. Ìyà náà má jẹ mí. Ọlọ́run má jẹun pààyàn o. Kéye náà má gbà mí o. Ọ̀nà orúkọ rẹ̀ méjèèjì. Káyọ̀ yá ó yá ẹ pé Ọlọ́run má jẹ́ ń jábọ́. Ọlọ́run má jẹ́ ń jábọ́. Má má jẹ́ ń jábọ́. Ọlọ́run má jẹ́ ń jábọ́. Ọlọ́run ló fà mí gòkè o. Ọlọ́run má jẹ́ ń jábọ́. Ẹ pé Ọlọ́run má jẹ́ ń táwọ́ náà. Ọlọ́run má jẹ́ ń táwọ́ náà. Má má jẹ́ ń táwọ́ náà. Ọlọ́run má jẹ́ ń táwọ́ náà. Ṣàtì àmọ́ tàbí lòṣì o. Ọlọ́run má jẹ́ ń táwọ́ náà. Ẹ tún pé Ọlọ́run má jẹ́ yìí lórí. Ọlọ́run má jẹ́ yín lórí. Ọlọ́run kì má jẹ́ yìí lórí. Ọlọ́run má jẹ́ yín lórí. Ṣàtì àmọ́ àyà mi wèrè o. Ọlọ́run má jẹ́ Àríṣe kọ́lá Ọlọ́run má jẹ́ kánjú kú. Ọlọ́run má jẹ́ kánjú kú. Kọ́lá má jẹ́ kánjú kú. Ọlọ́run má jẹ́ kánjú kú. Ṣàtì àkóòdà wọn alàgbà o. Ọlọ́run má Ó jẹ́ yẹ ìdíra yín mú pé Ọlọ́run má jẹ́ túká. Ẹ dìra yín mú. Ìyá ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mú. Ìsàbọ̀lọ́rẹ́ Ọlọ́run má jẹ́ túká. Ṣé a máa ẹgbẹ́ Ọlọ́run má jẹ́ túká. Àríṣokọ́lá Ọlọ́run má jẹ́ túká. Àkúdọ̀ Ọlọ́run má jẹ́ túká. Ọlọ́run ló so wá papọ̀. Ọlọ́run ló so wá papọ̀. Ẹgbẹ́ aláwọ̀ wá, sọ̀lẹ̀ aláwọ̀ wá wá. Àtọ́yìnrere mo máa jáde. Allahumma àmì sọ́lé aláàbòhà. Ya Rasulallah. Ẹ̀yọ̀ mo ní sẹ́lá. Mahamudu ẹyọ bó ní sẹ́lá sọ́lá láyé yàtọ̀ hírò bóyá bá sọ́lá lá. Ànábì Rasulullah 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 ya Mahamudu Rasulullah 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 Ànábì Rasulullah Kashiful Ghumma Rasulullah Rasulullah Ànábì Rasulullah ya Rasul
ẹ wo bí tó gbé bóyá ẹ wo bí orí gbé mi dé òye. Ẹ wo bí orí gbé mi dé o. Àbí ó máa gbé mo lè dé mo yí. Ẹ wo bí orí gbé torí pé ṣíṣe ń bó ṣe bó rí tán òye. Àyìnlá ṣíṣe bó ṣe bó rí tán o. Mi ò mọ̀ mọ́ pé túbú lẹ́yìn mọ́ ṣíṣe bó ṣe bó rí tán. Allahumma salli ala Muhammad. Allahumma Salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Ya wasi ali salli ala Muhammad. Allahumma salli ala Muhammad. Oh yeah, salli ala nabiyyi mutallili alamina Muhammadin wa sallim alayhi madasilina. Salli ala nabiyyi mutallili alamina Naija platform. Muhammadin wa sallim alayhi madasilina. Gbogbo ìgbà ló dùn mí lọ́kàn Muhammad tí ò bá láyé. Gbogbo ìgbà ló dùn mí lọ́kàn Ànábì tí ò bá láyé. Ìbádọ́gún ìbádọ́gbọ̀n lórí Ànábì Muhammad. Salli ala nabiyil huda lil alamina Muhammadin wa sallim alayhi. Òde lódì mọ́lẹ̀ o, òde lódì mọ́lẹ̀ o, òde lódì mọ́lẹ̀ o, òde lódì mọ́lẹ̀. Gbogbo ayé ló wà lókùnkùn, òde lódì mọ́lẹ̀. Tún sọ pé ibi yá mú wọn mọ̀ o, ibi yá mú wọn mọ̀. Fibi ya Muhammad, fibi ya Muhammad, gbogbo àṣẹ tó wà kí n lè ṣe. Fibi ya Muhammad, tún bá ń sọ pé alága lànàbí o, alága lànàbí o, alága lànàbí o, alága lànàbí. Muhammadu lókun o, Muhammadu lókun o, Muhammadu lókun o, Muhammadu lókun. Gbogbo tó lára ti ń wò yan Muhammadu lókun. Tún sọ pé fi mí lọ́kàn balẹ̀ o, fi mí lọ́kàn balẹ̀ o, fi mí lọ́kàn balẹ̀ o, fi mí lọ́kàn balẹ̀. Ìbànújẹ́ ò ṣe é ṣẹ̀sìn, fi mí lọ́kàn balẹ̀ o. Fi mí yá Muhammad o, fi mí yá Muhammad o, fi mí yá Muhammad o, fi mí yá Muhammad. Ìbànújẹ́ ò ṣe é ṣẹ̀sìn, fi mí yá Muhammad. Alágàlà nàbí o, alágàlà nàbí o, alágàlà nàbí ṣògbọ́, alágàlà nàbí. Muhammadu ló jọ̀gá nínú gbogbo ànábì o. Ẹ̀wì dáadáa.
síra ànábìlì ògbà mi gbàjọ́ mi. Torí wípé abiyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá abiyamọ. Àníṣe abiyamọ kọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóníṣẹ́ ńlá. Kódà onísàlábí alákìdá ànábìsà lọ́gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Tìjàníyà tó ń ṣe àìlàlà ànábìsà lọ́gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Kọ̀dìríyà tó ń kọ́wọ́ sílẹ̀ ànábìsà lọ́gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Kọ̀dìríyà tó ń lu bàndírè ànábìsà lọ́gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Ẹ má ṣe jẹ́wọ́ yàwá lọ́tọ̀ọ̀tọ̀ ànábìsà lọ́gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Àbọ̀ṣẹ̀jẹ̀wọ̀ yàwá lọ́tọ̀ọ̀tọ̀ ànábìsà lọ́gá wa o. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Àbọ̀ṣẹ̀jẹ̀wọ̀ yàwá lọ́tọ̀ọ̀tọ̀ ànábìsà lọ́gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Àníyàn má ṣe jẹ́wọ́ yàwá lọ́tọ̀ọ̀tọ̀ ànábìsà lọ́gá. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Má ṣe jẹ́wọ́ yàwá lọ́tọ̀ọ̀tọ̀ ànábìsà lọ́gá gbogbo wa. Muhammadu lọ́lọ́run. Oya salamu ala Muhammad, salamu alayka. Asalatu okinso nabi. Salamu ala Muhammad, salamu alayka. Ọkọ ìyàwó. Asalamu ala Muhammad, salamu alayka. Salamu alayka ya rahmatan lil alamin. Salamu ala Muhammad, salamu alayka. Salamu ala liwula amanu bihuda Muhammad. Salamu alayka rauda. Salamu ala al-Madina. Salamu ala Muhammad. Al-Haramain. Kulli kitabu barra Mustafa min kulli aibi. Kanaka ya Muhammad. Kanaka ya Muhammad. Kulli kitabu tashao. Salamu ala Muhammad. Salamu alayka. Oya onísàlábí alákìdá ànábìsà lọ́gá wa. Muhammadu lọ́lọ́run fi ṣàná. Maqamu lada sidratil muntaha. Yamadala shakalelemo ẹ̀yọ̀mọ́ ànábì. Maqamu lada sidratil muntaha. Yamadala shakalelemo sitafa. Maqamu watala ima meselo. Fao ayileye shadidul quwa. Aye kalama la o Musa ala.
شريف من الطور يوم النداء فإن النبي أبا القاسم حبيب رسالة فوق أيوب النبي مقام لدى سدرة المنتهى أوي يا أحمد على شكل المصطفى وعين كان موسى سقى قومه عيونه من الماء ضرب الأصاب فبك في أحمد قد فجرت عيونه من الماء يوم النبي بابا شكو سدرة المنتهى أوي دادا لأحمد على شكل المصطفى مقام لدى سدرة المنتهى لأحمد على شكل المصطفى مقام وتا لا إمام مثله فهو إليه جديد أيوب النبي مقام لدى سدرة المنتهى لأحمد لا شك صل وسلم يا إلهي على رسول المصطفى 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 وسلم يا إلهي على رسول المصطفى سلام عليك يا حبيبي نور الله مصطفى سلام عليك يا ملاذي يا محبوب الأولياء صل وسلم يا إلهي على رسول المصطفى أتيت بخير للأنام أنت لخير مصطفى قديمك فاز سيد الكونين إمام الأصفياء صل وسلم يا إلهي على رسول المصطفى أتيت بخير للأنام أنت لخير مصطفى قديمك فاز سيد الكونين إمام الأصفياء صل وسلم يا إلهي على رسول المصطفى يحبك قلبي دائما هواك حبيب مصطفى متى لقاك يا مرادي سيف الله يا صل وسلم يا إلهي على رسول المصطفى سبحان الله سبحان الله سبحان الله العظيم مصطفى سبحان الله سبحان الله العظيم مصطفى على قديم عسير بك ليل الهابر وديا صل وسلم يا إلهي على رسول المصطفى سلام عليك يا حبيبي روح الله مصطفى سلام عليك يا ملاذي يا محبوب الأولياء صل وسلم يا إلهي على رسول المصطفى عبال آسيا عيشة وعبال الهند مصطفى كذا
خديجة سر الله أمي عائشة صل وسلم يا إلهي على رسول المصطفى وموز وكفوت مدي آيات رول الجود مصطفى وموز وكفوت مدي آيات رول الجود مصطفى كأني كنز بامتداء رسول الله حبي يا صل وسلم يا إلهي على رسول المصطفى صلاة الله وسلام الله عليك صلاة الله وسلام الله عليك مصطفى مع الأصحاب ثم آل كل البر أتقيا صل وسلم يا إلهي على رسول المصطفى صل وسلم يا إلهي على رسول المصطفى صل وسلم يا إلهي على رسول المصطفى محمد رسول الله. يوم النبي كين بابا لا إله إلا الله. You're listening to mp3.manijatv.ng. Stay locked in.